sinimá titun Ayọ̀kúnmi ó ti jáde o ẹ̀kọ́ ẹlẹ́kọ́ lè gbà ẹlẹ́gbà Ayọ̀kúnmi kọjá bẹ́ẹ̀ Ọlás Coffee sinimá ìgàdọ́gba o Ayọ̀kúnmi ní kí ẹ̀rà kẹwò kẹgbà ó ti jáde o. Ayọ̀kúnmi ọmọ oní búrẹ́dì òsì ló ń jẹ́ ta ní mẹ́ẹ̀rí owó ló ń jẹ́ mo bá ẹ̀ tán. ẹ má fòsì lọ mí ẹgbẹ́ ìṣẹ́ òṣè kó olówó ni wọ́n ń bá ṣe wọn kì í bólú ṣe mẹ̀kúnnù tálíkà jìyà kọ́lọ́ má pèsè wà níyà ní Ayọ̀kúnmi àtìyá ẹ̀. yóò dábì náà débàrẹ̀ ṣé o sá fún ẹtí ẹ̀ ni. nǹkan burúkú lè kó mọ́ra yín náà àìsàn tí ò dáa fún ọmọlúwàbí ó yẹ kó mọ́ra yín. ó kúkú mọ̀ pé mi ìríran tó bá yẹ pé mo lójú báyìí máa ṣiṣẹ́ tí màá fi tọ́jú ọmọ mi tára ẹ̀ máa yá. nínú làálàá kókó jọ̀njọ̀n làásìgbò kọ́lọ̀ májà dání kan ṣàyé jìyà mọ́ pọ̀nmọ́pọ́nmọ́ ètè sinimá titun Ayọ̀kúnmi another movie written and produced by Adenike Asọpọ̀ọ̀lá directed by Olúmídé Akínkúnmi starring Ládi Fọlárin Adenike Asọpọ̀ọ̀lá Abibat Jinat Akínkọ́lápọ̀ Yétúndé Ògúnṣọlá Túndé Usman Òkèlè Fọlúkẹ́ Dáramọ́lá Fúnmi Awélẹ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá titun Ayọ̀kúnmi olóyè lákùnrin rẹpẹtẹ ó kọjá bẹ́ẹ̀ kò get your coffee now.